wà ní ìlú Owódé Ẹ̀gbá níbi tí bàbá wa Agbaletu onídán tí wọ́n ti ń ṣọdún ìṣẹ̀ṣe. Bàbá náà lẹ́ ń wò lórí ẹṣin yìí tí wọ́n ń dá owó fún gbogbo àwọn ọmọ ènìyàn tí wọ́n wá bá wọn ṣe ọdún ìṣẹ̀ṣe yìí. Tá a bá ń sọ̀rọ̀ nípa onídán, oníṣẹ̀ṣe, oníwòsàn, ẹni tí ó ń gbanílà, ọ̀kan ni Agbaletu jẹ́. Ẹ wojú àwọn ọmọ ènìyàn tí wọ́n wá bá bàbá yìí ṣe ọdún ayẹyẹ, ní àwọn tí wọ́n lè sọ pàtó nípa idán tí bàbá yìí ń pa dáadáa. Kí ni nǹkan tí ó wá fẹ́ ṣẹlẹ̀? Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú. Ó tún ní ohun àrà tí bàbá yìí tí wọ́n tún dá, idán tí wọ́n tún ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bọ̀ láti odò tí wọ́n lọ pẹ̀tù sí gbogbo odò ìyẹn ní ìlú Owódé tí wọ́n ṣe ẹ̀rọ̀ síbẹ̀. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń jàǹfààní yìí. Ìdí rèé tẹ́ máa fi rí ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé bàbá yìí ní ọdọọdún. Ṣùgbọ́n kì í ṣe ìlú Owódé nìkan ni àwọn ọmọ ènìyàn yìí wà. Wọ́n wá káàkiri láti àgbáyé láti wá bá bàbá yìí ṣe ọdún wọn. Ẹ wá jẹ́ ká wo idán tí bàbá yìí fẹ́ pa o. Owó ni wọ́n kó dání yìí. Owó yìí kò sẹ́ni tó mọ bó ṣe ń dọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń dà á fún àwọn tó wá bá wọn ṣọdún. Eléyìí kéré nínú idán tí bàbá yìí ń pa. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dáadáa ká tún wá wo irú idán tí bàbá yìí tí wọ́n tún fẹ́ pa lẹ́yìn tí wọ́n ń bọ̀ láti odò. Ẹ wò ó, àṣẹ Ọlọ́run nìkan lọ́ba lára tó ń dára sínú ara wọn. Ẹ wá jẹ́ ká wo àrà ọ̀tun èyí tí Agbaletu tí wọ́n tún fẹ́ dá. Ẹ wo èrò, ẹ wo èèyàn, ẹ wo bí wọ́n ṣe ń rọ̀ kẹ̀kẹ́ pẹ̀lú Agbaletu. Àṣé pé ẹni tí Ọlọ́run ọba mi òkè bá fi dára, ó fi dára ni o. Ẹ jẹ́ ká gbà ládùúrà wípé kọ́ba mi Èdùmàrè fi wá dára ire o. Èmi ARANBARA. Ẹ wò ó, ẹ wo fídíò yìí síwájú sí i. Bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú agbára Agbaletu, wọ́n ra omi dání, wọ́n á mú fún bàbá yìí láti súre sí i. Ìgbàgbọ́ wọn ni pé tí àwọn bá mu omi yìí, gbogbo ohun tó ń jẹ́ nǹkan tó wà lágọ̀ọ́ ara wọn tí kò dáa àti àbìlù yóò sì wọ́ kúrò. Ẹ rí pé agbára ń bẹ nínú ọ̀rọ̀, agbára ń bẹ pẹ̀lú tewétegbò. Bàbá wa Agbaletu ń gbàgbọ́ tí àwọn ènìyàn sì gbà fún wọn pẹ̀lú iṣẹ́ ìyanu tí wọ́n fi tewétegbò ṣe. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú o. Ó ti fẹ́ débẹ̀ níbi tẹ́ ti rí màjíìkì tuntun tí wọ́n tún ṣe. Bàbá wa Agbaletu rí lórí ẹṣin tí àwọn ènìyàn dúró digbidigbi pẹ̀lú wọn pé kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Bàbá wa Agbaletu àsìkò tó tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ lórí ẹṣin, tí wọ́n bá bọ́lẹ̀ lórí ẹṣin, kí ni ohun tó tún fẹ́ ṣẹlẹ̀? Ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi subscribe sí YouTube náà, nítorí
àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bí ohun àrà tí ẹnikẹ́ni ò tí ì rí ń bíkíbi ni. Bàbá wa Agbaletu rèé, ẹ tún wo idán tí mo fẹ́ pa ńlẹ̀ lẹ́yìí o. Ẹ wo fídíò yìí dáadáa. Ìgbà náà lẹ́ẹ̀ tó mọ̀ wípé Ọlọ́run ló ń fẹ̀dá dára tóun. Ẹ wo ibi tí ọba mi òkè fi Agbaletu dára sí nínú ayé tí gbogbo àwọn ènìyàn wá ń jàǹfààní tewétegbò rẹ̀. Ẹ wò ó pọ̀ ó pọ̀ pẹ̀lú ohun tí Ọlọ́run ọba dá. Ètò ni, ìṣe ni, ìgbà ni, gbogbo ẹ̀ pátá lọ́ba mi òkè fi ń dẹ́ ẹ̀dá lọ́lá. Ẹ wá jẹ́ ká wò ó, ẹ wò ó, òrè Agbaletu ti dìde, ó ti ń jó. Ẹ wá wo èrò ní gbàgede tí wọ́n fẹ́ wo idán tí bàbá wa yìí fẹ́ pa. Gbàgede rèé o, níbi tí Agbaletu ti ń pa idán rẹ̀ ní ọdọọdún. Àwọn èrò ti kún bẹ́bí bà. Àwọn èèyàn tó wá láti ìlú òkèèrè, láti òkè òkun, láti ìlúkìlú, níbikíbi ni wọ́n jókòó. Ọlọ́lá, onípò, àwọn bọ̀rọ̀kìnní ni wọ́n wà níkàlẹ̀ láti wo irú idán tí Agbaletu tó fẹ́ pa. Àṣírí ń bẹ nínú tewétegbò. Ó yá, ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí. Ẹ wá jẹ́ ká wò. Ó yá. Hey, bros. Get that show room. I'll show you. Ó yá, ẹ jẹ́ ká wá farabalẹ̀ wo idán náà. Gbogbo ala rí bí Agbaletu ṣe mú ọmọdébìnrin jòjòló kékeré yìí tí ó mú jáde láàrin ọ̀pọ̀ ènìyàn. Àrà wo ni Agbaletu fẹ́ fi ọmọ ìdá? Ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wo idán. Idán láti ọwọ́ Agbaletu lọ́tùnlọ́tùn ni. Gbogbo ala ti jàǹfààní apá kìíní tí a mú wá. Apá kejì rèé, ìyẹn idán apá kejì látọwọ́ Agbaletu
irú idán wo ló fẹ́ pa, kí ni tó fẹ́ ṣẹlẹ̀. Agbára ń bẹ pẹ̀lú tewétegbò, pẹ̀lú àwọn tó mọ̀ ọ́ lò dáadáa. Ẹ wá jẹ́ ká wò, ẹ farabalẹ̀, ẹ wo fídíò yìí, ẹ ṣe ń wò ó, kẹ́ máa share ẹ̀ fún àwọn tí wọ́n fẹ́ máa jiyàn wípé kò sí agbára nínú tewétegbò. Ẹ share ẹ̀, kẹ́ fi ránṣẹ́ káàkiri. Àràǹbarà ó ń tẹ̀síwájú, ẹ wò ó. Bóyá ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, ẹ farabalẹ̀ dáadáa. Kí ni tí ó fẹ́ ṣẹlẹ̀ báyìí? Kí ni tí Agbaletu fẹ́ yọ jáde nínú àpótí yìí fún wa? Ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí dáadáa. Àṣírí ń bẹ lọ́wọ́ àwọn tí Ọlọ́run fún. Ẹ wo ohun tí Agbaletu ń dánwò yìí, kò tí ì sírú rẹ̀ kankan nílẹ̀ adúláwọ̀ o. Màjíìkì, idán tó gbé idán mì ni. Ẹ wò ó, ẹ farabalẹ̀.
wa ni a ti fojú rí ohun tó jáde nínú àpótí idán yìí. Aṣọ Kampala alára òun ni Agbaletu tún gbé jáde fún apá kejì yìí tó wá ń pín fún gbogbo àwọn tí wọ́n wá wo idán. Ẹ ti rí i pé agbára ń bẹ nínú tewétegbò. Àṣírí ńlá gbáà leléyìí jẹ́, ó sì jẹ́ ìwúrí pàápàá fún àwa tá a jẹ́ Yorùbá. Ẹ wá wò ó, báyìí ni àwọn ènìyàn tí wọ́n wá níbikíbi láti ìlú òkèèrè tí wọ́n wá ń gba ìwúrí ọdún lẹ́nu bàbá àwa Agbaletu. Báyìí ni àwọn obìnrin wọ́n dìde láti wá máa gba ìwúre ọdún lẹ́nu Agbaletu. Àti wípé gan-an aláǹfààní láti bá ẹni tó súnmọ́ Agbaletu tó jẹ́ onílù wọn tí wọ́n ti jọ ń wà lọ́dọọdún tí wọ́n pidán yìí tí wọ́n ṣe ọdún yìí. Aláǹfààní láti bá wọn sọ̀rọ̀, láti fi ọ̀rọ̀ wérọ̀, láti jẹ́ kí a mọ bí ọdún yìí ṣe lọ àti wípé àrà ọ̀tun kan wà tó ṣẹlẹ̀. Ẹ wá jẹ́ ká gbọ́ láti ẹnu onílù bàbá yìí. Kí ni ohun tí onílù bàbá yìí wí? Kí ni ohun tí ó sọ nípa Agbaletu? Ẹ wá jẹ́ ká farabalẹ̀, jẹ́ ká wo fídíò yìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí onílù yìí sọ. Agbaletu ọmọdé làwó. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí onílù náà sọ. Báyìí ó yá, ẹ farabalẹ̀ kẹ́ fetí gbéyàwó ọ̀rọ̀. Ó yá. Ọmọ ajílù tí mò ń lùlù fún bàbá wa Agbaletu adìyẹ ògùn. Ẹjọ́ ó ti tó bí ọdún mélòó báyìí tí ẹ̀yin àti bàbá Agbaletu ṣe ìjọba? Àti kékeré rógódó ni o, látàbílé láti orúkọ abúlé wa láti orúkọ abúlé bàbá wa láti ọ̀fẹ́sẹ̀ pa gba ayé bàbá wa òun ni àtijọ́ wà. Bàbá kan kára lọ pé bàbá kan sẹ́rìn bá méjèèjì okó kan òbò kan àníjọjọ́ mọ́ ọ̀lù lọ́bà nímòdì ọmọ ajá lọ́dún. Ẹjọ́ kí ni nǹkan tí ẹ lè sọ nípa bàbá wa Agbaletu, nípa àwọn ìwòsàn àti àwọn idán tí wọ́n máa ń pa ní ọdọọdún gẹ́gẹ́ bí onílù wọn? Kábíyèsí ọ̀rọ̀ ẹ̀ lọ fà báṣà ọmọ ọ̀sẹ̀yìn ti dán ẹ̀ èso ọmọ ẹlẹ́pọ̀n náà ń kábíyèsí àwòsàn ọlọ́wọ́n ọba àti bàbá wa di ògùn àti pé nǹkan tí ọba bá ń lékè òun èso ọmọ ẹlẹ́pọ̀n náà èsì. Ẹjọ́ nínú ọdún tí àwọn bàbá wa Agbaletu tí wọ́n ṣe ní ọdún, ẹjọ́ kàyéfì wo lè rí bẹ̀ tó jẹ́ pé ẹ lè gbàgbé ní tó ṣẹlẹ̀ sí ẹ̀yin gangan? Ọpẹ́ tẹ̀ ní fọ́lọ́hun. Kàyéfì yẹn ẹnu mi kò gbọ́ pẹ́ torí n kò rò rárá. Ọdún keje rè é mo ti ń lùlù fún Agbaletu. Ọ̀hún wí láké, ọ̀hún wí lóko. N kò gbọ́ tẹ́lẹ̀ gan-an.
bí mo gbé lọ ọgọ́rin mo fi ṣe ẹbọ tí orí ọdún ni n kò rò kódà n kò lálá rẹ̀ ọkọ̀ pè mí lójijì báyé tó dòdò yọ́dẹ̀ pè mí lójijì pé ṣẹ́sọ́ bàbá mi kí n gbọ́kadà yẹ ó kódà ẹni mi kò gbọ́ pẹ́ torí irú ẹ̀ kò ṣẹlẹ̀ rí nígbèsí ayé mi. ẹ ṣe púpọ̀ ẹjọ́ ibo gangan ni a lè pè ní ibi tí àwọn èèyàn lè wá bàbá wa Agbaletu sí níbi tí wọ́n ti máa ń ṣe ọdún wọn gbogbo nínú ibẹ̀. Owódé Ẹ̀gbá lọ́nà gèlè òdùn wọn ń pè bẹ́ẹ̀ ní quarters. Ibẹ̀ ni a ti máa ń ṣe ọdún. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àti ìṣẹ́gun lọ́dọọdún. ẹjọ́ kí ni nǹkan tí ẹ lè sọ nípa ARANBARA TV tí wọ́n wá gbé ètò yìí sí orí afẹ́fẹ́ káàkiri àgbáyé. ARANBARA TV bẹ́ẹ̀ ni. Orúkọ tí fi wo sí ẹ̀hún. Ó ní ARANBARA TV. ARANBARA èmi náà lè dúpẹ́ lọ́wọ́ wọn ò ní fọ́ lójú ni wọn ò ní fọ́ lóde o lágbára lọ́wọ́ wọn kò ní rọ ẹsẹ̀ wọn kò ní rọ o bọ́n ṣe mọ̀ wọn lọ́yìn wọ́n máa gòkè lọ sí ni o bó ti ṣe wá gbé bàbá wa níyì ọdọọdún náà àràkìtọ́ náà lára ni o ẹ̀rú ìtúnbọ̀ àfikún tún dùjú báyìí lọ o bá ṣe wá ń bá bàbá wa náà àfi ká má bá o kó má sà lọ́wọ́ kó má kù fún wa o àwa ìdẹ ìwà náà kó má fi wá bọ́ ọtọ́ ẹ̀dẹ̀ fèmí bú mọ́ o fèmí bú bàbá wa o fèmí bú o bọ́tì ọlọ́run ọba ló nà pé àti bàbá mi Adéògùn lọ́dọọdún kí máa rọ̀ lọ́wọ́ kí máa rọ̀ lẹ́sẹ̀ kó náà máa rọ̀ lọ́wọ́ kó máa rọ̀ lẹ́sẹ̀ òkè là ń kéré òkè là ń kẹ́fọ̀n ṣé kó tó lè máa lo òkè sí kó má wà lẹ́ o àtàdúrà ilé ṣe àti n kò ṣe láti gbogbo ìjọ àdúrà náà kẹ́yìn tèmi náà máa kàdúrà náà kí n lè máa ṣe òun náà wọn náà kẹ̀dẹ̀rẹ̀ bọ́ ṣe ń wípé àríṣe adẹ̀ǹdúpẹ́ àríṣe ẹnu mi kódà ẹnu ọmọdé kò gbàyà padì mọ́. ẹ ṣe púpọ̀ láti lè ṣe ARANBARA TV náà ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún wọn tó wọ́n yìí. Orúkọ mi ni Ṣẹ̀san ọmọ Ajílù tí mo jẹ́ nílùú Agbaletu tí mo tún jẹ́ mọ́ bíbí inú Agbaletu. bàbá wa Agbaletu ẹ káàsán sà. ẹ kúrò lẹ́ o. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí ẹ lè bá wa sọ nípa ọdún Agbaletu tí a ṣe ní ọdún yìí àwọn ìyàtọ̀ wo ló wà ńbẹ̀ àti àwọn nǹkan tí kò ṣe má lè gbàgbé tó wà nínú. tó wà náà pọ̀ mo kí wọn náà kò ṣe púpọ̀ kò ṣe wọn àná mo dúpẹ́ pé ọdún rẹ dùn ṣùgbọ́n n tó yàtọ̀ náà pọ̀ torí afẹ́kọ̀ọ́ ìwọ̀n mọ̀ pé agbára omi wà ó jẹ́ ká tún ọ̀wọ́ nǹkan kan wọlé bí ìwọ̀n ọ̀tún lórí pé kókà kò lè rí ìrìn ìyàlẹ̀ ni gbogbo tó bá ń jàyàn gbogbo yẹn lè ṣe kí gbogbo ẹ̀ di ìrọ̀rùn fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa adẹ́dùpẹ́ pé àríṣe ìyàtọ̀ tó wá wà náà ni wípé ìjọ tí a ti ń ṣe àfihàn gift ṣùgbọ́n ìta ṣe yìí àfihàn lè gift wípé ọmọ tó bá ní àsìkò àti ṣiṣẹ́ ó yẹ kó ní àsìkò àti jẹun ọmọ tó bá ní àsìkò àti dààmú ó yẹ kó ní àsìkò àti gbádùn ló yẹ ká ṣe gift fún ẹni tó ń lù fún wa ní ọdọọdún ìyàtọ̀ pọ̀ rẹ̀ tó wọ́n bí kọ́ wà gan tó yẹ ká yà táwọn yà rárá àwọn ìyàtọ̀ pọ̀ ní ẹ̀ tó fi yàtọ̀ sí ìta tí ṣe bọ̀. bàbá mi sà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ jàǹfààní dáadáa ẹ jọ ìdánilójú wo lè lé fún wọn láti lè jẹ́ kí wọ́n rí bá sọ̀rọ̀ àti láti jàǹfààní Agbaletu. àǹfààní Agbaletu pọ̀ ẹ tó bá fẹ́ rí mi Owódé Ẹ̀gbá mò ń gbé Ọbáfẹ́mi Owódé ibẹ̀ mò ń gbé tẹ́ẹ̀ bá ti dé Owódé ó bá ti dárúkọ pé ọ̀dọ̀ Agbaletu mò ń lọ yóò dọ́dọ̀ mi kó pe nọ́mbà mi wọ́n pè mí lórí aago tó bá kó ṣàlàyé tó bá jẹ́ ohun tá a lè ṣe àsọ̀nùpá rẹ̀ tó bá jẹ́ ohun tá a lè ṣe àsọ̀nùpá eléyìí àmọ́ ohun tá a mọ̀ nípa ẹ̀ là ń ṣe ohun tá a bá mọ̀ nípa ẹ̀ a kì í ṣe. ẹ ṣe púpọ̀ sá bàbá wa Agbaletu ẹ bá wa sún ìwúre fún àwọn tí wọ́n ń wò nílé àwọn tí wọ́n jẹ́ ti Agbaletu jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú dáadáa. àwọn tí wọ́n gbàgbọ́ látara Ọlọ́run lára mi èmi kọ́ ni wọ́n gbàgbọ́ o Ọlọ́run ọba tó dá mi tó mọ̀ mí
tó mọ̀ mí kò lọ́ gbàgbọ́ torí pé gbogbo ẹni mo kí torí pé wọ́n gbìyànjú lóòótọ́ rí bí ọ̀rọ̀ mi sọ́lọ́run pé kí bọ́ọ̀ bẹ́ẹ̀ náà mo dẹ̀ lọ́wọ́ ọlọ́run dẹ̀ gbà èmi náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dúpẹ́ lọ́wọ́ ní dàbí pé gbogbo tó gbẹ̀yìn pé kí bọ́ọ̀ bẹ́ẹ̀ náà lólórí ọlọ́run dẹ̀ ṣe tó dúpẹ́ lọ́wọ́ púpọ̀ wípé ìwájú náà máa lọ wọn ò ní dẹni ẹ̀yìn èmi náà dẹ̀ ní dẹni ẹ̀yìn ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà bàbá mi ni wọ́n àǹtí mi ni wọ́n ìyá mi ni wọ́n bàbá mi ni wọ́n lágbá òkè ni wọ́n wà wọn ò ní jábọ́ lágbá ẹ̀ lédùnmá rẹ̀ torí gbogbo àwọn èèyàn tí wọ́n wá airbnb kábíyèsí ni ó ẹ̀làtí ni ó àgbèyí ni ó èrò pọ̀ tí wọ́n ṣùgbọ́n wọ́n ni mo kí ní ìbẹ́lẹ̀ kọ̀ọ̀kan sí kọ́lọ́run tó bọ̀ máa gbàdúrà wọn iwájú tó wà kọ́lọ́run máa jọ wálé láéláé bó ṣe rí nìyẹn. ẹ jọ kí ni nǹkan tí àdúrà ti ṣe fún wa fún àràǹbarà tí ìyàwó àti ìdílé àti ọdún sí ìyàtọ̀ àràǹbarà TV bàbá mi kan ní ọlá kì í tán ní àràǹbarà ọláníwájú ni orúkọ rẹ̀ jẹ́ lẹ́yìn àràǹbarà ọlá kì í tán àti ọláníwájú orúkọ yẹn ni wọ́n máa ro àràǹbarà lọ síwájú àti síwájú ọlá kì í tán ọlá ìdẹ̀mí tán ògùn ẹ̀ kò ní wọ̀ọ̀kù torí iwájú lèrò máa ń bá èrò àràǹbarà náà bá wọn kan níwájú òun náà bá wọn kan wájú ṣùgbọ́n iwájú lọ́wọ́ ajá lọ o tèmi mọ̀ ọwọ́ ajá kò padà sẹ́yìn ìgbé kì í wọ rìfáàsì iwájú ló máa lọ àràǹbarà kò ní dẹni ẹ̀yìn kò ní dẹni ìgbàgbé tó wọ́n kan ti jáde lánàá wọ́n ti wọlé ṣùgbọ́n ọjọ́ tí ń jáde kò yé jáde ọjọ́ èyí yìí gbàdé mi Òṣùpá iye ara ẹ̀ kò tọ́ dè mí àràǹbarà iye ẹ̀ ní wọ̀ mi kò dẹ̀ ní tán láéláé àdúrà tí mo fẹ́ ṣe fún mi yẹn. ẹ ṣe púpọ̀ sá ẹ ṣe púpọ̀ a máa rí yín bá nígbà tó bá dé ìwòye ẹ̀mí báyìí yóò ti dùn jù báyìí lọ. àmín ẹ̀dá láti ṣe àràǹbarà. ẹ ṣé o.